bá ní figure 8 ló máa ń wọ bẹ̀ ìwù wa ní tí kúrò ń bẹ̀ kò yé ìyá àní tí kúrò ń bẹ̀ olórí burúkú ò ní bímọ fún bàbá mẹ́rin ayé ẹ wá bàjẹ́ sórí social media kò wá rí ẹni tó jẹ́ yí pé inú ẹ̀ ń dùn ìwà wa lápapà kò yé ìyá kò wá wo owó àwọn bá táwọn ò ní figure 8 ṣùgbọ́n ọkùnrin fẹ́ kúlé wa lórí wọ́n máa ń stop wa ni tí bá tún wọ bọ́ọ̀sì wọ́n tẹ̀lé mi wọ bọ́ọ̀sì wọ́n máa ń ní mi lára kí n má lọ ṣe shopping ni baby òun láì kìkì lọ ṣe shopping ó prefer láti lọ ṣe fún ara because ó máa dúró pa sórí aago ni because ó mọ̀ kò tí bá lọ ṣe shopping ìyá ẹ̀ ò rí Bàkásì yẹn ni ayé ìyá ẹ̀ máa tìyàn ó rí Bàkásì yẹn Bàkásì tí ò wọ pátá kò sí pátá ń bẹ̀ ìyá ẹ̀ ó rí Bàkásì yẹn Bàkásì follow me I never answer you oyè ìyá ẹ̀ Bàkásì follow me shape gidi ó rí ìyá ẹ̀ ó rí shape yẹn ni ó rí shape yẹn bad aláìwò ọkọ mẹ́rin ọmọ mẹ́rin bàbá mẹ́rin olóṣì kò sí kankan nínú wa tó dúró tó wá rò pé tí wá ti dárúkọ bébì ayé òun ti bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ nìyí kó wáyé ayé ẹ̀ máa bàjẹ́ nìyí kò yẹ kó ṣe figure 8 ló máa fi ń wà nílé ọkọ yìí kò figure 8 kọ́ tó bá jẹ́ figure 8 ni ẹni máa wá kí ọba Ọjájá máa lé yín kiri ẹni máa lé ọkọ Ọjájá kiri ẹni tó ti fẹ́ yàwó méje ẹni fẹ́ máa bá òfin Aláàfin jẹ́ ẹni fẹ́ máa blọ́ọ̀gì ẹ̀ yàmàyàmà lórí social media tó bá jẹ́ pé figure 8 ló fi ń wà lé ọkọ ẹni máa wọ́kọ lọ́kọ láti fẹ́ ní tipátipá ti pàpá àti kòkò yàrá ìyá wọn máa ń pè àwa ni àwọn olùlọ fún ọkọ lọ́kọ òye ìyá ẹ̀ married man tó bá pè èmi tí mo sọ yes fún ó gbọ́dọ̀ fi ríǹgì yẹn sí mi lọ́wọ́ nítorí ẹ̀ lèmi ò ṣe kí n tẹ̀lé married man èmi ò ń tẹ̀lé tó ti níyàwó nínú ilé torí mo ti mọ ẹni tí mo jẹ́ olórí lèmi òye ìyá ẹ̀ ó ti yẹ kíngì tèmi gbọ́dọ̀ jẹ́ tèmi nìkan òye ìyá ẹ̀ nítorí ẹ̀ kí o bá sọ yí pé o níyàwó nínú ilé àbí mi ṣe mistakenly dá ẹ lóhùn tí mi dẹ̀ mọ̀ ló ti marry fún ara ẹ ló máa léyìí tó wà nínú ilé lọ torí pé mo ti mọ̀ láti ilẹ̀ ọjọ́ ayé mi ó ti yé ìyá mi ń fẹ́ ṣe mọ́ tí bàbá Máyọ̀wá ni tí bàbá Anna ni last mo ń ṣe owó ẹ̀ mọ́ mo ń dálé onílé rú tí mo ṣe wà yìí torí mo mọ nǹkan tí gbogbo obìnrin wa ní gbogbo obìnrin inú ilé wa ni à ń tẹ̀lé ọkọ lọ́kọ òye ìyá ẹ torí ọkùnrin yẹn kò ní bá tinú ilé sùn mọ́ kò dẹ̀ ní bá ṣe mọ́ tèmi ló máa tẹ̀lé ṣe já káyámátà o mi ì ṣe káyámátà o ó ti yé ìyá ẹ mi ì ṣe káyámátà torí ẹ kò sí bí ọkùnrin yẹn ṣe lè pè mí tó mi ń dá lóhùn torí pé obìnrin ẹgbẹ́ mi mi ì fẹ́ fi sínú ìrònú ayérayé ó ti yé ìyá ẹ kò sí bí ọ̀rẹ́ mi máa sọ pé tó wá jẹ́ pé married man ni mo ní kò possible torí pé Ọlọ́run tí ó dá mi ó mọ̀ yìí pé mi ò fẹ́ balẹ̀ onílé jẹ́ kò ní fún mi ní married man lọ́kọ kò possible kí n bá mọ̀ tí mo dá lóhùn àṣírí ẹ̀ máa tú tó bá yá bóyá bí kọ́lì wàá kàn rí pé spirit mi ò gbà fún láti jẹ́ kó wọ bí má kàn rí pé kí ló dé ládùúgbò gbogbo oṣù tá a fi wà kó máa wọ bí báyìí kẹ́ kí ló ṣẹlẹ̀ èmi tí mo fẹ́ràn oko Ọlọ́run dáríjì mi torí inú àwẹ̀ mọ́ èmi tí mo fẹ́ràn oko kí ló dé tí spirit mi ò gbà láti la ẹsẹ̀ fún èmi máa lọ wá díẹ̀ máa rí pé ó níyàwó lẹ́yìn ìdí nìyẹn torí pé mo mọ̀ pé tí bá ti bá a sùn ìyàwó inú ilé ẹ̀ kò ti nífẹ̀ẹ́ mi mi ì ṣe káyámátà o mi ì ṣe káyámátà kò yẹ ìyá ẹ torí ẹni tí ó bá ń gun èmi kò gbọdọ̀ gun ẹlòmíì kò yẹ àbímọ ni kò yẹ ìyá ẹ ẹni tó bá ń gun mi kò gbọdọ̀ gun ẹlòmíì kò yẹ ìwà aláyé bàjẹ́ aláyé mú olórí ibú èmi mo sọ fún ẹ pé káwọn mẹ́rin tó bímọ fún láyé ẹ kó kúrò nínú ayé ẹ ni tí ayé ẹ wá di ìkorò tí ayé ẹ wá wà nínú jújú tó bá ti wá ń gbọ́ pé àwọn èèyàn àwọn tó ti nígbàgbọ́ yí pé wọn ò lè lọ́kọ tó wá lọ́kọ èmi àti bébí jọ ń gbé ni o tún gé kọ́ọ̀tì ẹ̀ ọmọ ọ̀rọ̀ kí ọmọ ọ̀rọ̀ wèrè bó tiẹ̀ ṣe ń gbọ́ pé mi àti bébí ń gbé lásán ó fún ẹ ní ẹ̀ẹ́dẹ́kì kò yẹ ó gbé mo ti agó dídò mo ti kúrò nínú dídò mo ti mú oko gangan ìgbàkúgbà tó bá wùn mí mo ti yẹ ìgbàkúgbà tó bá wùn mí ni máa ń ṣubú lé oko yẹn kò yẹ ìyá ìwà láyé bàjẹ́ èmi tí wọ́n ń kó jẹ bí Indomie kò yẹ pẹ̀lú ara tí ìyá alájà ẹ sọ pé wọ́n ṣá ó fi pé ọkùnrin pé ó lélele fò wọ́n yìí ẹ̀ pẹ̀lú ara tí wọ́n ti ṣá pẹ̀lú bó ṣe ṣá ara mi yẹn mo sẹ́ndì gbogbo ẹ̀ sí bébì kò yé ìyá ẹ̀ mo sẹ́ndì gbogbo ẹ̀ sí bébì pé okay you are disturbing me mo sẹ́ndì ẹ̀ ìgbà ayé wọn ti ṣá mi ìgbà tó ṣe máa ń tó sí mi wọn ti ṣá mi nígbà yẹn ìgbà tó ti wá ṣá mi mo wá sẹ́ndì gbogbo ẹ̀ sí
ó lóun ò kí ẹ òun ò bìkítà mo ní sure tó bá tẹsẹ̀ bọ̀ ò ní gbẹ́sẹ̀ kó mi ó lóun ò kẹ́ òun ò bìkítà. I've loved you already before this. I've loved you already before this. Kò believe ẹ mo ní mi kì í paná o mo ní ṣé o like gbogbo body ṣé o like ẹ ó lóun love ẹ òun kẹsẹ̀ you sure ó lóun sure mo ní mò ń paná tó máa ń bá mi sùn ó lóun like ẹ bẹ́ẹ̀ òun fẹ́ máa rí ojú mi tóun bá ń ṣe tóun bá ń ra ìdẹ̀ òun fẹ́ máa wo ojú mi tí mo ṣe ń dún òun fẹ́ mọ ríngì tó mi ìyá ẹ bàbá ẹ kò ní dáa fún yàrá ìyá ẹ ó fo ló máa ṣe ó ta tán síbẹ̀ ni òye ìyá ẹ inú wa ń bí ẹ tó máa sọ pé bébí o inú wa máa bí ìkorò ayé lẹ́wà ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wọ ọkọ lọ́kọ ni torí ẹ̀dẹ̀ ṣe lè ládé lórí ọkọ tó ti fẹ́ ìyàwó méje ẹ fẹ́ kí ilé ẹ̀ dàrú ẹ fẹ́ kí ọ̀nà ẹ̀ dàrú ẹ fẹ́ kó lé gbogbo wọn lọ kó wá gbé ẹ̀yin ajá ìgboro ẹ̀yin táyé yín ti tán ẹ̀yin tẹ́ ẹ̀ lógo lára ẹ̀yin tí ìgbésí ayé yín ti ṣe yàmàyàmà kó wá gbé yín wọlé ẹ̀yin tó ti tó fún ẹ̀yin tó ṣí àtìránù ti lébá ẹ̀yin tó pé kò sí ògo kankan lára yín ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́bí gidi ẹbí yín dà gangan ẹ̀yin ọmọ ọ̀ràn kírun ẹ̀yin awáyé wá pòfo ẹ̀yin olùṣe mo bèèrè lọ́wọ́ ẹni ìkorò ayé mo bèèrè lọ́wọ́ ìyá alájà ẹ̀ mo bèèrè ni àwa tí a ní pẹ̀tà àbí kí ni wọ́n pè náà tá a ní pẹ̀tà lára dèndé líkà wọ́n ń la báyìí every Friday 8 hours la máa fi wà ó máa la kò yí ìyá ẹ̀ látàlẹ́ Friday pẹ̀lú converse ó mọ converse ọ̀ ọtí tó máa mú nìyẹn ká máa jọ náà kí ẹ pa kò yé yẹ ọtí tá máa mú nìyẹn ọmọ náà kára wa pa ní 8 hours tó bá ìgbà míì gan lè ju 8 hours lọ we are still doing it because I love it very very long kò yé yẹ wo ló fo ló ṣe ó wà ìwọ̀n ẹlẹ́lọ́ ọlọ́ṣì ọmọ ó wà dùn anamáyọ̀wá tó ń ṣá kélekèlé anamáyọ̀wá tó ń ṣá yàmàyàmà tá ló tóun bá jí ọkùnrin mi ò lè tó sí mi tó bá jí ọkùnrin ká bẹ́ńṣọ́ fún yàrá ìyá ìwọ handicap lásánlásán ìkorò ayé tóun bá jí ọkùnrin òun ò tiẹ̀ lè pe ìwọ ìyá ẹ̀wọ̀n níbi ìyá rẹ̀ kò pè mí lójú títì báwo ló ṣe rí mi sí ọmọ yẹn tó ń ta jákẹ́ẹ̀tì mi yìí tí ìyá ẹ̀ máa pè mí lójú títì do you know how much my jacket is worth do you know how much my God it is oh wo mi dáadáa ni ọmọ yẹn tó ń ta trainers tí mo wọ̀ sẹ́sẹ̀ this is the latest one ọmọ watch latest Nike ó ti rí ìyá ẹ̀ máa ṣòfò ni latest one of 2025 ọmọ yẹn tó ń tà lọ́jà wàá wá pè mí pẹ̀lú bí ìyá ẹ̀ ṣe dúró tó lójú títì ayé ẹ̀ máa wojú náà ọmọ ayé ẹ̀ máa wojú tí ọ̀tọ̀ bá jọ́kù ìyá ò ní lè pè mí Ọlọ́run ni mo fi ṣe sì tí ṣé ọmọ lórí burúkú àwọn èèyàn ló máa ń pè mí òbí I never shop òbí àwọn I never shop ni wàláhì àwọn tó ní property àwọn ló máa ń ta sí mi Ọlọ́run mo proud gan tá bá fẹ́ ní relationship ó ń ṣe àwọn tó ń fẹsẹ̀ rìn má gbàgbé pé mi ò ní mọ́tò mo lè like outing gan òye rẹ̀ iṣẹ́ àwọn tó kàn máa dó mi pa nulẹ̀ pẹ̀lú bá ṣe tún nílé tó a máa tún gbé wa lọ sí hòtẹ́ẹ̀lì ìyá ni ó máa pa mí sí Ọlọ́run ló máa pa rẹ̀ àtẹ ìyá ẹ̀ sí fádà òye ìyá ẹ̀ máa bàjẹ́ ó mọ̀ pé ayé kan ló wà ayé tèmi ń lò èmi ò lọ ayé aláyé ayé tèmi lèmi ń lò ó máa da fún èmi jù báyìí lọ èlò ìbùkún ìwọ tó ti ro ẹkùn lẹ́yìn ọmọ mẹ́rin kò sẹ́kùnrin kankan tó ẹ̀ ló ṣe ní kò wò lájú ó máa jọ́lọ́sì ọ̀nà ọmọ ayọ̀wà tó ta sínsín olórí burúkú o bẹ́ẹ̀ mi àti ẹjọ́ ń lo àwọn pẹ̀fúmù olórí burúkú ni olóṣì ó mọ bẹ́ẹ̀ mi ṣe ta sánsán mo smell nice kí bá bọ́ṣọ̀ yìí ó sì ń rún in the next 78 hours ó sì ń gbá ski pẹ̀lú pẹ̀fíìmù tó wà lára ẹ̀ láì fi sínú wíwá jókòó nínú washing machine pẹ̀fíìmù yẹn sì ń yọ lára ẹ̀ you are mad or something onídàá fún ìyá ẹ̀ wọ ìkorò ayé lórí igbó abá máa ń dùn ní ìjọba ti pé baby my sweet baby tó gbá ski my love abá máa dùn abá máa ń ní ẹni orí ṣèpù tí baby fẹ́ kú sí ni ó máa sọ fún mi first day àwọn kọ́kọ́ ṣe báwo ni adé ṣèpù yìí ló fẹ́ kí n miss tí mo nà fún ìyá ẹ̀ mo nà fún ni mo bá yẹ ẹ̀ ṣeré mo tọ́ ọmọ sí pápá pé yes ó gbà mí bí mo ṣe rí dá sí i kò sẹ́ni tí ò kí ń nábà wọn títì ó gbà mí bí mo ṣe rí Ọlọ́run àjọ ìyá ẹ̀ lójú òbí bá dé ṣe tí mo sọ fún mi ní bébì ó tí ì rí fine girl tán Ọlọ́run wá gbé mi sẹ́gbẹ̀ẹ́ báyìí wá máa fi mí yangàn pé ọmọ ni mo mú dání ọmọ lọmọ yẹn o ìyá ẹ yọ mama ní dá fún ìyá ẹ òfò ní ìyá ẹ máa ṣe kó
lórí burúkú olóṣàní táwọn bá jẹ́ ọkùnrin wọn bí ìyá rẹ̀ kò jí ọkùnrin kò pè mí lórí títì ọmọ yẹn tó ń tẹ ìléfò yìí ọmọ yẹn tó ń ta ìléfò tí mo wọ sọ́hún ọmọ yẹn tó ń ta guys ẹ wo Ginger ṣe ti ráṣọ tí mo wò ẹ wo bó ṣe wọlé ẹ wo ó wọlé tán ni Ginger ló kọ sí ẹ ti ráṣọ yẹn ṣe wọlé tán mo ní wọ ọmọ torí pé ẹ wo bébì gan ìgbà tí mo pe bébì láàárọ̀ láti fi ṣe ẹ wo ní ó ṣe bọ́ mi ní mo pé torí òtútù mo ní ibẹ̀ ó wọlé tán ni ó máa ń jókòó tí bá wọ aṣọ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yẹn sìn gbogbo bó ṣe gùn délẹ̀ yìí kò kí ń gùn bẹ́ẹ̀ ó máa léfò ni because ó ti wá kéré fún mi gan ó ti tóbi jù fún mi so ó ní láti ṣàn wálẹ̀ ni ó máa ń jump ní ẹmu àwọn owó aṣọ báyìí tó jẹ́ pé ó máa wà níbi ikùn báyìí ni òun ti bo okùn mi tán sìn torí pé ó ti tóbi jù sìn fún mi ìwọ olóṣì ó mọ̀ pé ọkùnrin ò láìkì nǹkan tó ó ti yé ìyá ẹ̀ bóyá gbèsè ayé ìyá ẹ̀ bóyá ayé ìyá ẹ̀ ní gálọ́pì nìkan bí àjà ẹ̀ ní gálọ́pì nìkan ó mọ̀ pé ọkùnrin ò dẹ̀ láìkì gálọ́pì kó máa ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ gbé sókè kò yé ìyá ẹ̀ ó fún bébì mi ní bàbá fi tẹ̀ ṣe without going to under the knife a máa lọ sí under the knife kò yé ìyá ẹ̀ ó fún ní bàbá shape tó fún ẹ̀ kò yẹ ó máa proud of me ó wà ní give me 360 baby give me 360 baby of course baby mi lọ sọ̀rọ̀ máa fún baby mi ní 360 ó pa mí ó dá mi lọ́wọ́ ọlọ́wọ́ ó dá mi lọ́wọ́ ó lè wait kò lè wait kí Friday dé ó lè wait ó kí lè wait ìyá ẹ̀ ó ló ṣì láti test body yẹn máa ń pàdé ọtí àsìpé kò rí body yẹn fò ló máa ṣe ìyá ẹ̀ máa ṣòfò ló ṣì ẹ wá Ginger you guys ẹ̀yin tèmi tó mọ what's up ẹ wá Ginger àwọn ò bá tẹ́ni kankan jẹ́ o àdẹ̀gbọ́ ọkọlọ́kọ̀ àsìnáṣẹ́ òye yà àwọn sáré pé a fẹ́ balẹ̀ onílé jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe láti ba àfin jẹ́ tẹ̀ blọ́ọ̀gì gbogbo àwọn ìyàwó wọn àwọn ìṣèwú ẹ̀ a ti mọ̀ pé this one is being taken ẹ wọkọ̀ tí yín síwájú ẹ̀yin aláṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ ó máa ṣòfò ní ikú a ṣòfò òye yà a ṣòfò nínú òfò òye wọ́n ní ti bá wá ọmọ ilé tí bá dúró sórí ilé mi tó bá wá sílé mi ayé yẹ máa bàjẹ́ tí bá dúró sórí ilé mi because mo ní reason tí mo ṣe dúró sórí ilé mi òye ìyá because mo like ilé mi gan I'm a lay minder mi ìfẹ́ rí ẹ mi ìfẹ́ kó rí mi ìfẹ́ rí ìyá ẹ orí ìyá ẹ ò dáa ìtàn ìyá ẹ ò make sense ìtàn ìyá ẹ búta gan ayé yín ò make sense inú máa bí yín kú ni nítorí pé ilé onílé lẹ fẹ́ lọ dàrú nítorí Ọlọ́run ṣe máa fi ìkorò sínú ayé yín èèyàn lófo aláyé bàjẹ́ aláyé wọn very stupid set of people lóṣì ló dín di ọkọ mẹ́rin kòrò ìwọ nìkan òbímọ mẹ́rin bàbá mẹ́rin kò sí kankan nínú wọn tó dúró no husband so ayé ẹ máa bàjẹ́ sórí social media náà ayé ìyá ẹ máa bàjẹ́ sórí social media àbí tó bá jẹ́ pé ọkùnrin yẹn easy fún ìyá ẹ bó ṣe máa ń sọ ó yẹ kí ìyá ẹ ti wà ní ọkùnrin ò ní ojú ráyè rí ẹnikẹ́ni lórí social media bí ẹni yìí ó ń sọ̀rọ̀ nípa bébì sweet baby mi my love my everything ìyá ẹ baby tún máa ń jealous hello s tí baby bá wá sí bíbá tí àwọn boys tó wà bíbá tó ń pè mí ní baby lásán ó máa jealous ó máa ní pé kọ́ pè mí lórúkọ mi kí n sọ fún wọn ó máa ń jealous pẹ̀lú ara tó ṣe gbénigbène ara tó ṣe gíọgíọ ó máa ń jealous oyè yà security ó ń ṣe oyè yà ó tó máa ń jealous pẹ̀lú ara tí wọ́n ti ṣàlàṣàlà ó máa ń jealous oyè yà olóòtú babes làwọn eléyìí kò yẹ this is babes àwọn tó ń lo ohun gidi sórí oyè yà ó ṣe wọn AliExpress olórí burúkú tẹ́ ń showcase lórí social media kò ṣe wọn AliExpress tẹ́ ń showcase lórí social media kí má tán di wọn mi fún odindi oṣù mẹ́ta wàláì ọmọ náà bá ń sin ni mò ń lọ nìyẹn màá kàn máa gbé lọ ní straight because good air ni is a good air wàá kàn yà máa lọ tiẹ̀ ó ṣeun àwọn ṣàkí olórí burúkú tẹ́ fi ń búra yín we can never be the same level ọlọ́run ní jẹ́ mú ju yá yín lọ ọlọ́run ló fi ṣe sì tí mo jù yín lọ ní gbogbo ọ̀nà all of you gbogbo yín pátápátá mo jù yín lọ gbogbo ọ̀nà ni mo fi jù yín lọ ẹ lọ́kọ mo lọ́kọ oh yeah you are husbandless I have husband oh yeah husbandless ni gbogbo yín ẹ̀yin born bastard you guys are born bastard ẹ̀yin ìkorò ayé ẹ máa já wèrè kú ni ẹ̀yin olóṣì bébì yẹn fẹ́ sọ yín dìwẹ̀ ẹ̀ dẹ̀ máa kúkú ẹ máa já wèrè kò yẹ yín ojoojúmọ́ ni màmá dáwọ́kọ bébì my baby ó ráṣọ ẹ̀ tí mo wọ̀ ní orí báṣọ ẹ̀ ṣe fún ẹ̀ lára mi baby ṣe báyìí tètè kúrò ní storage o tó tètè máa bọ̀ lé o
mo ní màá ṣe tán tí bá ti kúrò lọ́fíìsì mi wọ́n á bọ̀ lé aṣọ yẹn gbẹ ó mọ ibi tí ṣòkòtò yẹn jókòó lé nídìí mi orí ìdí mi gangan ló jókòó lé orí ìdí mi gangan ṣé náà sà ìyá ẹ̀ mi ti wá ní jákẹ́ẹ̀tì kékeré mo ti wá ní jákẹ́ẹ̀tì kékeré kò yé ìyá ẹ̀ olófo olùṣẹ́ aláyé bàjẹ́ òwò bí àbàbà bá gbé sí òwò bí àwọn bàbá oníkùn ńlá ni mò ń tẹ̀lé no but ọmọ mi kò yé ìyá ọmọ tó ṣan ọmọ tó síngbọlẹ̀ ọmọ tó fine ó tún wá pupa tó tún wá dán ó ló ṣeré clean boy kò yé ìyá ẹ̀ tó níṣẹ́ gidi lọ́wọ́ ló ṣe aláyé bàjẹ́ òbí olóyè búkọ àwọn èèyàn tẹ́ bímọ fún yìí tó fi ẹlẹ̀ tó sàlẹ̀ olóṣì tó bẹ tọ́ ọmọ ẹ̀ tó yẹ pé àwọn ọmọ yẹn ló wá di wàhálà sí ẹ lọ́rùn tó ń fún ẹ ní ìkorò ayé ó dẹ̀ máa ní ìkorò yẹn for the rest of your life ni torí ò ní lè jẹ bẹ́ẹ̀ ni ìkorò yẹn ló máa fi parí ọdún tuntun yìí ìkorò yẹn ló máa fi bẹ̀rẹ̀ 2026 àṣẹ́gun wo lórí burúkú olùṣà awáyé wá pòfò ẹni òfò ẹni àdánù very stupid bastard woman such a stupid person you must be mad do you understand if Anamayo does not see you don't see me you stink if I don't see you don't see me you stink mélòó ni èrà gbogbo yín mélòó gangan ni èrà yín gbọ́dọ̀ ìbúkọ ẹ̀ sọ pé àyàn ìyá ẹ̀ lẹ́nu mélòó gangan lè ra yín guys ẹ má gbàgbé nípa ginger guys good morning jàre ẹ má gbàgbé nípa ginger jẹ́ kó yé yín you don't know that you are beautiful with thank you ma thank you God will bless you àwa tí a mọ kó pọ́n lé ìyá ẹ̀ ọkùnrin kan á sọ pé òun single ń bọ́ sí wa wá òwà báyìí kó lè lọ cannot go ni kò yẹ he cannot go kò yẹ ìyá ẹ̀ cannot go when they talk to Ọlọ́run dáríjì wọn when they talk about ká ṣe dáadáa a máa jókòó lè ṣù anything any of that a máa fún ìyá ẹ̀ jẹ you know they tire you know they rest àfi wọ́n kùnrin bá sọ pé òun ti tire manager wá sọ pé okay wọ́n máa do it for me to pour it out wá fún mi ṣe dáadáa kí n kàn because I know they tire yeah I know they tire if you wan go 10 hours I go be ma go and beg fún ìyá because na exercise is big for me I go and beg fún ìyá yeah kí má mú anything I go and beg fún ìyá I be Edo babes yeah and I be Leo yeah ẹyọkùn òkè kò lè tó èmi ò dẹ̀ ń tẹ̀lé ẹ̀yin ń tẹ̀lé ọkùnrin tó máa ṣe ẹyọkan tó máa dìde I don't follow such man màá ti torí ẹ̀ máa fi ẹ́ sílẹ̀ màá wá better man that can do it better ìyá ẹ̀ kí ni tẹ̀lé ọkùnrin tó máa ṣe kúṣẹ́kúṣẹ́ no you have to be long you have to make sure pé ìgbà tó fẹ́ wá ó máa long gan ká máa pa wá síbẹ̀ ká tó wá ṣe tán bá a kan sùn lónìí nonsense bastard you must be mad. And this ó máa fún ẹ ní nǹkan tí mo sọ tó bá mú ilé kí partner náà wá mú tó bá mú kọ́kọ́ ẹ mú ẹ̀yin méjèèjì máa jọ ó máa fún wa yín jẹ gan kíní yẹn máa háì gan ó máa háì ni wọ́n máa sọ fún ọkùnrin yẹn pé máa bọ̀ tó bá la báyìí wọ́n máa wàá tẹ orí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni tó bá gbẹnu síbẹ̀ wàá fẹ́ tẹ orí ẹ̀ pa síbẹ̀ wàá fẹ́ fi tó ẹ fà pa wàá fẹ́ fi tó ẹ fọ orí ẹ̀ gan sínú bẹ̀ tó gbé àwọn síbẹ̀ báyìí orí ẹ̀ gbogbo wọn ara ẹ̀ máa dìde ni wọn ò ní wẹ̀lẹ̀ Anamayo wa tó ń gbádùn ọkọ olórí ibú àwòrán ó ti wáyé ẹ̀pin olófo ọ̀yà máa yín ọ̀yà máa bá wọn ọlọ́dẹ ti ṣe ń sìn àwọn 3 wise man gbogbo wọn ti fi yín lẹ̀ ó máa difficult fún yín gan láti wókodó àbí because àwọn yẹn ló ń bá yín fọ pọ́ọ̀tì yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn pọ́ọ̀tì tó ti jẹrà tó ti hàn tó ti ń pitá tó ti ń yọ̀dẹ̀ àwọn yẹn ló ń bá yín fọ pọ́ọ̀tì yín tẹ́lẹ̀ olófo lòṣì aláyé bàjẹ́ wọn fún ìyá ẹ̀ jẹ́ oníláìkè ọlọ́run ìyá yẹn tún ké guys ẹ má gbàgbé nípa ginger iṣẹ́ wo ni ginger ń ṣe iṣẹ́ tó ń ṣe lẹ́tì rí yẹn yín tẹ̀ tí wo fídíò mi láti bẹ̀rẹ̀ lọ wo ẹ lọ tún wò tí wàá pò online ẹ lọ tún fídíò yìí wò kẹ́ wo iṣẹ́ tí ginger ń ṣe nínú body you don't need to go under the knife all you need to do tó wá ń lo ginger self discipline ara ẹ pé kíní yìí súyà mi ò jẹ mọ́ pé súyà tí bá máa jẹ súyà máa jẹ ní nǹkan lóṣù má dẹ̀ra ó mọ̀ pé 15 pound ní súyà ẹyọ kan ní kí lorúkọ bíbà tó wà ní Plumstead High Street yẹn ẹyọ kan 15 pound ni ó ti yẹ ẹ́ sìn má jẹ jù yẹn lọ lónìí oṣù kan má gbàgbé pé o máa sóúnjẹ nínú ilé make sure pé ẹja tó ń jẹ ó pọ̀ eat more fish than meat because meat òun ni ó ṣe máa ní gògóńgò ó ṣe máa ní gògóńgò bíbà yẹn máa tóbi nítorí ó ti jẹ wọn jù
ọmọ ẹ máa ṣọwá sí ìgbà tí ọmọ ṣùgbọ́n tó bá ti fà ẹja kò sí nǹkan kan tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ ni fún ẹ ṣùgbọ́n tó bá ti fà ṣó ti yẹ bí irú ọ̀sẹ̀ yìí sìn a máa ṣe turkey ó ti yẹ yìí sìn because mo busy lẹ́nu jẹ́ mẹ́ta ó yẹ kí n ṣe ẹ̀gúsí ṣé kò yẹn sìn ó yẹ kí n ṣe ẹ̀gúsí látànà but time tí mo wọlé dé yẹn ọmọ àfi ẹni tó bá fẹ́ sọ yí pé màá ti ẹ̀gbẹ́gùsí dání ká ní pé ẹ̀gúsí tiẹ̀ tí wá wà lé fún mi nísìnyí ní ìbáàsì but ìgbà tí màá fi débi tá a máa ń kó ẹ̀gúsí sí kò sí ẹ̀gúsí kankan lé màá gbẹ́gúsí kan dání màá gbé 1 kg dání ṣé kò yẹn sìn discipline ara ẹ̀ mo fẹ́ ṣe ẹ̀gúsí tó jẹ́ turkey ni mo fẹ́ fi ṣe ó ti yẹn sìn so nínú December that is ìgbà tá a máa jẹ turkey torí mo send turkey sí Anna mo ṣe ọbẹ̀ oríṣiríṣi fún Anna ní last week mo send ẹ̀ sí kò believe ẹ̀ kóun lè gbà níjọ́ kejì kò believe ẹ̀ mo ní iṣẹ́ tí mo ń ṣe fáwọn èèyàn ṣé tọmọ mi máa ṣe kí ni ó máa ń fẹ́ wá gbé ni ó láìkè láti wálé wá gbé ní kó má wọrí máa ṣe oúnjẹ tó máa pọ̀ mo ṣe turkey stew mo ṣe fish stew fún ó ti yẹ yín sìn mo ṣe wá ṣe assorted ó ti yẹ yín tó jẹ́ beef tó jẹ́ assorted ó ti yẹ yín because mi gbọ́dọ̀ kó nǹkan púpọ̀ sí jù because kò láìkì kí ló wúkọ kìíní ẹsẹ̀ wọn kò láìkẹ̀ ó ti yẹ yín sìn kò láìkẹ̀ ẹsẹ̀ wọn ó sì lè manage ìṣàkì àti abọ́ọ̀dì lọ́wọ́ mi ó ti yẹ yín torí pé so many times tí bá ń bọ̀ mo máa ń gé màá fún so ó láìkẹ̀ ẹ káàrọ̀ dàdí iṣẹ́ wa pa ó sì láìkẹ̀ ṣé ti yẹ yín sìn so ẹ má hesitate láti contact wa tí ẹ bá fẹ́ ra ginger ẹ má gbàgbé ní àwọn ọmọ yín tó yẹ pé tó máa ń ṣe period tó dẹ̀ máa ń dùn ginger ń ṣe dáadáa nínú ṣé kò yẹ yín sìn ginger máa ń ṣiṣẹ́ dáadáa fún àwọn ọmọ yín tó ń ṣe period ṣé ti yẹ yín sìn ẹ lè lo ìdérí ẹyọkan fún wọn ṣé kò yẹ ẹ ti rí bí ginger ṣe wà ń sìn ẹ ti bó ṣe wà so it's very very hard láti jẹ́ kán ta fake fún ẹ tó ti yẹ tó o bá ti wà báyìí má ra lọ́wọ́ àwọn ènìyàn ó ti yẹ ń sìn má ra ginger tí o bá ti wà báyìí ó ṣàbùkù ṣe rí má ra lọ́wọ́ àwọn ènìyàn tó ti yẹ ń sìn má lọ ra fake ẹ because nítorí àwọn tó ń ṣe fake ẹ lọ ṣe tún ṣe ẹwọ́n ẹ ṣe pálí ẹ̀ ń sìn ọwọ́n ẹ ṣe packaging ẹ dáadáa jẹ́ pé packaging ẹ ó dáa ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ so àwọn tó ti ṣe fake ẹ lẹ̀ wọ́n máa ti jẹ gbèsè báyìí báyìí kan ta fake ẹ fún ẹ a ní ginger tó ti yẹ ń sìn má gbàgbé má lo ginger kó tún lo medication ẹ mọ́ má yẹ kán pa ẹ́ má yẹ kán bà tiẹ̀ jẹ́ ó ti yẹ ń sìn your health is your wealth because tí ìṣẹ́ ò bá àbí kíní kan tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ do you understand tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ wà kàn rẹ lómi oṣù bókú àwọn nǹkan wo ló ti kó mi ẹlòmíì a ní gbogbo vitamin tó ń lò kò sí ètò ń ṣiṣẹ́ ó wá ń kó gbogbo ẹ̀mí ìṣẹ̀ kó wo gbogbo nǹkan tí wọ́n fi ṣe lé same náà ló wà ń bẹ̀ because ó lè mú vitamin èlé kan tó sọ fẹ́ pé vitamin kan rèé kò tún mú their same work ó kàn lágbára ju àwọn lọ ni ó ti yẹ ń sìn or doing the same work ó kàn lágbára ju àwọn lọ ni tó ti yẹ ń sìn so má gbàgbé kò check ẹ dáadáa ẹni nǹkan tó bá ń lò sí ẹnu ẹ make sure you are checking it do you understand make sure you are checking it ṣe ti rí ginger yìí a lot of health benefits ló máa ń ṣiṣẹ́ fún a lot of health benefits ló máa ń ṣiṣẹ́ fún má yẹ kán tán ẹ ti yẹ ẹ sìn and ginger is available má hesitate láti contact wa lórí 07957116232 and a trial will not only convince you but you'll bring more customer to me ṣé kò yẹ yín sí táwọn ọmọ mi bá wá ti gbọ́dọ̀ dé à ń lọ sí orí omi àtọmọ mi àtàwọn ọmọ ọ̀rẹ́ mi because kìíní tí mo búkù yẹn ọmọ 11 lè wọnú ẹ̀ dájú wa rábà ó ti dé ẹ wá gbà kí mo ti bẹ̀ yẹn no ẹ̀mí ìtì wọ́n tó yẹ mo kọjá jáde ńbẹ̀ àfi BBC náà all right sir ẹ ti dé gbà ó lẹ dé àná lè dé wow okay all right then màá wá fún yín sí in the next 10 minutes màá dọ́dọ̀ yín sí yeah màá round up sí okay ọlá mi wọ́n fẹ́ rí mi ọlá mi ni wọ́n pè wọ́n ẹ mọ sọ wípé mo ń ṣe láyé ó dẹ̀ máa gbọ́ ẹ máa gbọ́ ìwọ ni àwọn kan ní bébí so guys tí bébí máa fi fídíò ìsọwọ́ bínú so guys ẹ má ẹ̀ sì ṣe pọ̀mọ́ náà wà ó ti yẹ yín sìn
ẹ má hesitate tẹ́ wá dẹ̀ ti wá síbẹ̀ gbé lọ́wọ́ mi fún gift bẹ́ẹ̀ ó dẹ̀ dùn mí ṣá gbogbo ọjà tá a dì láàárọ̀ yìí àfi gift Christmas sí ẹjọ́ in case ẹ bá ra nǹkan mi torí mi nílé post ẹ̀ yẹn sì yan mélòó mo fẹ́ post ẹ̀ tẹ́ bá ti rajà tó jẹ́ pé space ṣì máa wà àwọn tó ti rajà tó yẹ pé space ṣì máa wà láti fún yín ní nǹkan Christmas àwọn yẹn là ń fún ní nǹkan Christmas ẹjọ́ bó téèyàn bá ra nǹkan 2 kg mi lè fi nǹkan Christmas sí torí pé mi ní tún sọ fún yín pé kẹ́ tún sanwó ó ti yẹ yín sí akó kúlíkúlí rẹpẹtẹ wá ni mo ṣe rẹpẹtẹ ó ti yẹ yín sí tá fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá tẹ̀ tí ń ṣe á ti ń ṣe ó ti yẹ yín sí láti lásìkò tí kúlíkúlí ti dé ni mo ti pín fún àwọn èèyàn tá fẹ́ fún àwọn tó bá ti rajà lọ́wọ́ wa but èmi ìta ṣe kinní torí táìmù tí wọ́n sẹ́ndì sí mi pé àwọn ọmọdé bíbà èmi nìkan lè dá ṣe mi nìkan lè dá ṣe so rushing yẹn ló jẹ́ kí n escape àwọn gift yẹn rushing gbogbo ẹ̀yin tẹ́ rajà lẹ́nu ẹ má bínú tẹ́ bá rí gift mi lọ́la ṣó ti yẹ yín sí ẹ má bínú lágbára Ọlọ́run máa fi yín sọ́kàn lágbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀jọ̀ ẹ má bínú so ẹ má hesitate láti contact wa lórí 079 57 11 62 32 ẹ má hesitate láti pè wá ẹ pè wá lórí phone number wa kò sí oúnjẹ African food tẹ́ máa ń tà tí a ní ẹ má hesitate láti contact wa ẹ pè wá lórí phone number wa 079 57 11 62 32 and the trial will not only convince you but you be customer to me ọmọ tó baddest shape yẹn tó fún ìyá ẹ jẹ ó fẹ́ fún ìyá ẹ níṣẹ́ ìyá ẹ máa fún ìyá ẹ níṣẹ́ Ọlọ́run kan tí mo láìkì kéèyàn máa polówó mi iṣẹ́ mi nìyẹn ó máa polówó mi ó di dandan kó celebrate mi òye ìyá ẹ jẹ́ kí ìyá ẹ tí wàá wo another baddest shape ìyá ẹ olóṣì ọmọ wọn kíyàn ọmọ wọn wèrè ọmọ táyé ẹ ti bàjẹ́ jẹ́ kí ìyá ẹ wá wí shape ṣé ìyá ẹ rí shape show me good shape yìí rí ìyá ẹ show me with shape báyìí look at it na daddy ẹ má bínú mi mo bẹ́ẹ̀ tí ì lọ ìjọ torí Ọlọ́run ẹjọ sá mi mo bẹ́ẹ̀ ẹ lè kọjá ẹ má bínú ẹjọ ẹ ní sùúrù ẹ má ti kọjá ẹ má lọ wọnú omi look at that ṣé orí ìyá ẹ jíjà ni ìyá ẹ lò fún mi mọ̀ pé dádì ṣì wà ń bẹ̀ ṣá mi mọ̀ sórí ìyá ẹ láì lọ under the knife pẹ̀lú self discipline òye ìyá ẹ àná tó ṣe rẹ̀ mí tó meat pie ọkàn mi ì jẹ tán kò ń ṣe pé ibi ò pa mí o bọ́ mo mọ̀ pé meat pie ó ti tó mi láti jí láti sùn kò ń ṣe ibi ló máa ń jẹ́ kéèyàn wà láyé òye ẹ kò ń ṣe ibi ló máa ń jẹ́ kéèyàn wà láyé ó ṣe pé tó o bá jẹun wà kú no nǹkan tẹ wá pa ẹ má bínú sà ẹjọ torí Ọlọ́run ẹ fẹ́ fún mi mind tẹ wá fún mi ẹ kò má mi mind ẹ ṣé gan sà God bless you ṣé kò yẹ you guys pé fi sílẹ̀ ó dà ó ní láti lọ ta kí ló gbẹ jẹ́ wọ́n pé vápà mo máa ń tà wọ́n dẹ̀ ti kò dé láti jẹta ó sì yẹn sìn àwọn vápà wa àtà máa ń lò ní bíbá ó sì yẹn sìn wọ́n ń ta àwọn vápà yìí ẹ̀wù máa ń tà sí wọ́n dẹ̀ ti kò dé láti jẹta ó pọ̀ gan so má ní ẹ fẹ́ ra mẹ́jọ kò ń ṣe ẹyọ kankan báyọ̀ mẹ́fà ló máa ń wà nínú ẹ̀ ẹ jẹ́ lọ fi hàn mí ẹ jẹ́ lọ fi nǹkan tí mo sọ hàn mo ṣílẹ̀kùn yẹn lẹ́nu ní títì ní lọ sí storage mi wọ́n ti kó dé. ẹ ti rí báyìí wọ́n fẹ́ ra 8 of this one 8 1 2 3 4 5 6 7 8 wọ́n fẹ́ ra 8 yẹn ó ti yẹ yín sìn wọ́n fẹ́ ra 8 of this one so wọ́n wá kó ń sìn. so wọ́n á kó daddy my daddy mi ẹ wá kó kíní wọn yẹ ẹ wá bá wọn kó ṣe mọ̀ pé mi nílé kó ó wúwo gan mi nílé gbé mo ti ṣílẹ̀kùn yẹrẹ ẹ lẹ̀ ẹ jọ ẹ bá mi kó mi nílé kó ó wúwo gan so rápà ni because mo máa ń lò gan so nǹkan fi pé kí n máa ta a dẹ̀ máa ń lò gan so ẹni tó bá fẹ́ yá wọn ní máa yá mú ẹlòmíì àyà báyìí kò ní dá padà so mi gbàgbé sí ní tàmù ó ti yẹ yín bẹ́ẹ̀ so wọ́n fẹ́ ra mẹ́jọ 40 pound ní ńláńlá yẹn 6 ló wà bẹ́ẹ̀ and that is 40 pound ó ti yẹ yín ńláńlá 6 ló wà bẹ́ẹ̀ ó tóbi gan ó wúwo ẹ tó bá mú ẹyọ kan dání gan ó wúwo ká máa sọ pé 6 àmì nílé gbé ó wúwo gan
So guys, mi fi sílẹ̀. Bye. Má gbàgbé o. A máa fún yín ní news o. Tá bá ti rí iná ló ń ṣe nígbà. Tí iná bá ti lè ti wà báyìí, wọ́n máa bá wa fọ gbogbo freezer yìí. A ní láti kó wọn jáde láti fọ. Láti kó wọn jáde. Ẹ ṣé gan dádì wa. Ṣé máa nídìí kíní láti lè kólé lórí? Àbí ẹ fẹ́ máa gbé lọ lọ́lẹ̀ kankan? Òun nìyẹn nínú bẹ̀yẹ̀. Ibi tí mo sílẹ̀ yẹn ló wà. Ẹ ṣé gan. Ẹ kọ́kọ́ kó ti wájú yìí. Ìyí tó wà lápá kí ni apá yìí ná? Kí ni apá báyìí? Apá báyìí. Yẹ àdá fún yín. Apá òsì. Ẹ kọ́ gbé iná. Bye. So mi fi sílẹ̀. Ṣé wọ́n ní Lady K, ìjọ́ tí mo wọ aṣọ yẹn, mo wọ̀ ọjọ́ Sunday kan báyìí. Àwọn tó pè mí fún aṣọ yẹn wọ́n lé ní 4. Lady K ṣó níra aṣọ tó wọ̀ yìí. Ẹ̀yin mọ́mì mo fẹ́ fàsìkò sọ fún yín pé aṣọ yẹn ti wà. I'm very sure pé nínú ọ̀sẹ̀ yìí ó máa wọlé sínú ṣọ́ọ̀bù lágbára Ọlọ́run because àtìgbà yẹn náà ni mo ti order fún. So skirt and blouse yẹn tó fine tí apẹ́ dàbí Bible round the by kí n máa júwe ẹ̀ fún yín. Ó wá jẹ́ 2 flared níbi waist by. Ó tún wá ní kíní ní iwájú by bí stone purple by. Gbogbo ẹ̀ tẹ́ bá ní ìdáṣọ yẹn skirt and blouse yẹn ó ti wà ó máa tó dé ní ọ̀sẹ̀. Ẹ tètè pè mí kí n lè mọ ẹ̀yin tẹ́ ní ìdí actually a kó wọlé tó pọ̀ gan ó pọ̀ gan tí mo order. So kò jẹ́ aṣọ tó ń bọ̀ lọ́nà nìyẹn. Lẹ́yìn yẹn gbogbo aṣọ ọdún tẹ́ bá need ó ti wà ńlẹ̀ bí ẹ má dára yín láàmú. Ẹ tètè wá place order gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ti raṣọ ọdún gbogbo ẹ̀yin tẹ́ rajà ọdún ẹ wò tí má ní mo mọ bí mo ṣe lè dúpẹ́ irọ́ ni mo pa o. Ẹ bá share ètò yẹn ní gbọ́mọgbè ní gbọ́mọ sí kí gbogbo àwọn tó patronize mi kó lè rí wípé mò ń dúpẹ́. Ẹ ń jọ mí ní ojú ẹ ń yà mí ní ẹnu ẹ̀yin ará Amẹ́ríkà ẹ̀yin ará UK ẹ ní ṣòfò láyé yín ayé ò ní mú yín because tó bá sọ wípé Lady K àwọn wo ló patronize ẹ jù Amẹ́ríkà àti UK máa ní Amẹ́ríkà àti UK máa ní àwọn tí France náà ń ṣe bẹ́ẹ̀ o France Spain ó sì ẹ̀ tó yà mí alálùbáríkà kan yéé Lady K mo fẹ́lẹ̀ Lady K mo fẹ́lẹ̀ Lady K mo fẹ́lẹ̀ gbogbo yín pátápátá ní rí bànújẹ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe wọ̀ mí ṣe láàánú ọba tó ní mí tó dá mi Ọlọ́run tí mò ń sìn láì mú nǹkan kan mọ́ á bá mi ṣe kí ni á bá mi ṣàánú fún yín mo jókòó mo kàn rò mo wá sọ fẹ́yàn kan mo ní ìfà àti mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo really appreciate mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo mọ̀ lóore mo dúpẹ́ mo tún dún ọpẹ́ dá fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi fún gbogbo bẹ́ẹ̀ ṣe patronize mi tẹ́ ẹ bá mi rajà mi ojú òní tì yín o ẹ ní mo bó jí ọmọ o ìbànújẹ́ òní kọgùn sílé yín o mo mọ̀ lóore o gbogbo ọjà tí mò ń tà títí lórí African food ẹ̀yin ará Amẹ́ríkà ti ẹ̀jọ́ mi lójú pẹ̀lú bọ́dọ̀ ṣe jì wọ́n ní Lady K mo fẹ́ lùbọ́ mo fẹ́ gàrí mo fẹ́ sẹ̀mó mo fẹ́ po gbogbo epo tí mo ní 4 litre ló ti tán 2 litre nìkan ló kù àti 1 litre àwọn ará Amẹ́ríkà ló rà èyí tí mo tà fún lépo bẹ́ẹ̀ fún ará Canada bí alójú márùn lọ mo dúpẹ́ ẹ ṣé torí ẹni tá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ tí ò bá ṣe pé wọ́n máa ń pọ̀ lórí fóònù mi ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà ó yẹ kí n máa pè yín wọ́n bá wọ̀ lórí fóònù kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ọ̀sẹ̀ èèyàn mélòó ni mo fẹ́ pè ju wípé kí n máa wá dúpẹ́ general lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ patronize mi tẹ́ ẹ̀ bá mi ra aṣọ ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín ẹ ṣé ojú òní tì yìí àwọn ọmọ yóò ní dológun àná ayé òní gbaṣọ yìí lára yín ẹ ní nìkan ṣayé yín gbogbo ẹ̀yin tẹ́ wá ra spiritual items lọ́wọ́ mi tẹ́ tún wá introduce àwọn èèyàn sí mi ẹ rí ìyanu Ọlọ́run lẹ fi introduce àwọn èèyàn sí mi pé dájúdájú àwọn ọṣẹ tí Lady K tai ó confirm mo gbà ládùúrà ní orúkọ Jésù ohun tí Ọlọ́run ò fi ní gbọ́ títí yín mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín because Ọlọ́run ni mò ń pè tó dẹ̀ ń dá mi lóhùn lẹ́sìn rí títóbi ẹ̀ lẹ fi kọ́ọ̀tínà tí wọ́n máa ra spiritual products lọ́wọ́ mi gbogbo yín pátápátá ògo yóò ní wọ̀ ayé ò ní mú yín ẹ ní gbàgbà tí àdúrà ò ní ṣe títí yín tì gbogbo èyí tẹ́ ẹ wá Ọlọ́run mi wá ẹ mọ̀ bóyá tòótọ́ ni mò ń sin Jésù
ṣùgbọ́n ẹ gbọ́ pé mo sì Jésù ẹ sì ní ìgbàgbọ́ nínú mi Jésù tí ẹ wá nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́ fi tọ̀ mí wáyé àwa bàbá mi ṣe bẹbẹ ògo ńlá nínú ayé yìí kò wá ní fèmí náà sílẹ̀ nítorí pé kí ni mi ò ní kankan lẹ́yìn Jésù bí bá máa gbàdúrà mi lọ gbàbọ̀ máa ní Ọlọ́run ó lé mèrè abiyamọ o Jésù ọmọ Ọlọ́run o ó sì jẹ́ mi Ọlọ́run ò ní dójú gbàgbọ́ tìyìn gbogbo ẹ̀yin ọmọ Celestial tẹ̀ patronize mi Ọlọ́run ìpè Samuel Bíléwò Ọ̀ṣọ́fà bá mi súre fún gbogbo yín gbogbo òkè ìṣòro yín pátápátá àwọn asọ́ọ̀dì ìpẹ̀tẹ́lẹ̀ ìgbàgbọ́ tẹ́ni nínú Kristi tẹ́ni nínú ìpè CCC Celestial Church of Christ tí ẹ fi ń tọ̀ mí wá láti wá máa ra àwọn iṣẹ́ ní ọwọ́ mi ìgbàgbọ́ yà wá máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín ẹ túbọ̀ máa ní testimony ayọ̀ gbogbo ojú tó wo program tó bá mi share ire tí ẹ ò rokàn ògo tí ẹ ò rokàn testimony tó máa la gbogbo àgbáyé já ọ̀run á bá mi ṣe fún yín gbogbo èyí tẹ́ ẹ wò mí ṣe láàánú ẹ má wò pé ẹ ṣàṣedànù o mo rajà lọ́wọ́ Lady K kò dúpẹ́ lọ́wọ́ mi ẹ má wò yẹ ọ̀run ti bá mi súre fún yín kò sí ẹni tó rajà lọ́wọ́ mi tí mi ò kí ń fi àdúrà gidi ránṣẹ́ sí yín àmì náà kàn wọ́n láì kí wọ́n máa rojọ́ because mo jẹ́ ọ̀kan tó yẹ pé tó bá kọ pé kí n ṣe prayer online báyìí ó ní level tí mo lè gbádé because àdúrà mi máa ń gùn but when I'm alone mo lè gbàdúrà 2-3 hours èmi nìkan kò wá sígbà tí mo gbàdúrà tí mi ò kí sọ pé Olúwa gbogbo àwọn tó ń bá mi rajà tó ń ṣàánú mi ẹ ń ṣàánú mi ni ẹ wo bí mo ti wùwà ẹ wo tẹ̀kẹ́ èbú mi ẹ wo tí ó gílìmù tẹ̀tẹ̀ mi ẹ wo tà ìníran mi ẹ ń ṣe àánú mi bí ọdún yìí tó ń lọ sí òpè ogun ayé yá dópè ṣùgbọ́n ayé yá dópè ẹ̀gọ́ yá di ògo gbogbo bí mo ṣe wá gbàládùúrà fún yín kó rí bẹ́ẹ̀ fún èmi Olúwakẹ́mi náà èyí tí mo sọ ní kọ̀ọ̀kan àti tí mo sọ ní gbọmọ òun kò fi àṣẹ sí gbogbo ibi tí mo ń nà pàdúrà sí ayérayé nínú àwọn òun kò kọjá lọ síbẹ̀ kó lọ bá mi gbọ́ àdúrà gbogbo yín gbogbo èyí tẹ́ patronize mi ẹ bá mi ò gbọ́ àdúrà fún yín o I pray and fast mo gba àwẹ̀ máa wà nínú bíríbírí máa wá sórí live show nobody will know máa dẹ̀ máa ṣe máa rọjú máa ṣe gbogbo ẹ̀ láì jẹ́ láì mú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ without telling people online so ẹ bá wò pé mi ò gbàdúrà fún yín I pray for everybody gbogbo ẹ̀kọ́ tó patronize mi pátápátá àtẹni tó ra búrẹ́dì ló kéré jù lọ ọjà tí mo ta ní ṣọ́ọ̀bù yìí which is 350 cents mo ní 350 cents $3.50 nǹkan tó kéré jù lọ ọjà mi ní ṣọ́ọ̀bù yìí nìyẹn àtẹni tó ra búrẹ́dì $3.50 gbogbo yín pátápátá ni mo gbàdúrà fẹ́ wò kọ́sọ́mà ló tún pè ẹ̀ ní sọmọnù ẹ̀ ní dààmú ebi ò ní dé báyìí gbogbo yín pátápátá I pray for everybody mo máa ń sọ fọlọ́run wípé orílẹ̀-èdè tí mi ò dé rí wọ́n patronize mi láti bẹ̀ ayérayé ọba tó ní ìtẹ̀dó ọba tó tẹ àwọn orílẹ̀-èdè yẹn dó mo rán àwọn yín níṣẹ́ nítorí ẹni pé kí n pàṣẹ kí n wí ẹ̀yà sì fi àṣẹ sí mo wá rán yín jáde ẹ kọjá lọ sáwọn orílẹ̀-èdè tí mi ò mọ̀ tí mi ò dé rí tí wọ́n sì ń pè mí láti ibẹ̀ tó sì bá mi rajà gbogbo ìṣẹ̀dá tó bá mi rajà ẹ lọ bá mi ṣe àṣepé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ayé wọn ò gbọ́dọ̀ sunkún wọn ò gbọ́dọ̀ wọ́wọ́ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ bànújẹ́ gbogbo ọkọ̀ tó bá mi rajà gbọ́dọ̀ máa ní dùn wọ́n gbọ́dọ̀ máa ní ayọ̀ ni bí mo ṣe máa sọ fún Ọlọ́run mi nìyẹn mo sì nígbàgbọ́ pé Ọlọ́run mi gbọ́ because tí ó bá gbọ́ ni mi ò ní máa ní testimony ẹlòmíì ó ti raṣẹ́ lọ́wọ́ mi ìtẹ̀ ẹ̀rọ tí máa kọ́ dédé pé mi pé ẹ ló Lady K ẹ jọ mo sẹ́ni owó kan sàkáǹtì máa ní owó kí ni ìyẹ̀bà kílẹ̀ fẹ́ wọ́n ní àmì ìfẹ́ àkọ́kọ́ mo dá ṣe yé ni o ẹ ṣe wọn ọjọ́ màá ní mo ṣe wọn ọjọ́ kí ni mo ṣe èmi kẹ̀dẹ̀ ní tó bá ṣe bá mi sọ̀rọ̀ mo ti sáré lọ wo chat èmi àti ẹ máa sáré lọ máa wo chat ìmọ̀ pé ẹni ti rajà rí lọ́wọ́ mi because kò sẹ́ni tó rajà tí mi ní sẹ́ẹ̀dẹ̀ sí wọn àfàwọn tí bá ṣe mistake gbàgbé má lọ wò wọ́n tí màá dẹ̀ sẹ́ẹ̀dẹ̀ ọjà ẹsẹ̀ máa ṣáà rí receipt tó forward sí mi wọ́n wọ́n pé ẹni ti rajà rí wọ́n wá ní ẹjọ́ kí lè ra lọ́wọ́ mi tó bá ti wá sọ́mà especially iṣẹ́ lóluwà ṣeun kan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn because kò síbi tí mo gbéṣẹ́ lọ tí mi ò gbàdúrà all the time pé Olúwa jẹ́ kó ní testimony ayọ̀ má dojú gbàgbọ́ tì mí and my God is doing wonderful which I am proud of my God Ọlọ́run Lady K Ọlọ́run iná ni Ọlọ́run wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run kan ṣoṣo tí ò pé méjì ayérayé nínú àwọn ọ̀run òun ló gbìgbà tí ń gba láìlára òun ló dúró tì mí òun ló ń gbèjà mi jà òun ló bá mi dójú ti àwọn ẹni bí tó wà ìṣubú mi
gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe báwo bí mi ò rí o ẹ̀yin kà mo dẹ̀ rí pé ẹ̀yin náà rí wípé yes ọlọ́run wà bẹ́ẹ̀ ìbá ṣe pé olúwa kò tí wà ní tèmi kí lèmi ò bá máa wí nígbà tẹ́ṣù gbóògùn dídé ọpẹ́ o ọpẹ́ ní fọ́lúwa ọba mi olóore mo ṣe ká kábíyèsí rẹ̀ mo fọpẹ́ fún Jèhófà tó gbà mí lọ́wọ́ ọ̀tá mo dúpẹ́ olúwa gbogbo yín fásitì mi mo ń retí Christmas gift gbogbo yín tọ́lọ́run ti lò mí fún ẹ wọ́n pé mi ìtàn ọrú ẹ̀rù ẹ lò mí báyìí tó bá kó tó bá rò bá ẹ má wọrí wàá gbéṣẹ́ ránṣẹ́ sí i wọ́n ní kó tí ẹ má wọrí sẹ̀ ẹ lò mí owó shipping ni màá ní kó send ẹ lò mí owó mi ni màá tún fi ship torí àánú borí gbà ó dẹ̀ gbọ́dọ̀ máa ṣàánú gbogbo yín fáǹsì mi mo retí nǹkan ọdún ẹ má wọrí ọjọ́ bọ̀ lórí wa ẹ tó máa yes ìyàwó lè dé mo fẹ́ wá jèrè wòlíì ẹ wo ẹ subscribe sí YouTube ẹ tán notification rẹ àá tún máa fàyà àti ìdùnnú àá tún máa fi pàdé bí ìmọ̀ pé máa débi tí mo dé mo kàn fẹ́ ṣe ìdúpẹ́ fún gbogbo àwọn fáǹsì níbọ̀ tó yí ọlọ́run ọlọ́run ẹ mọ̀ pé inú ọlọ́run á máa dùn tó bá ń jẹ́rìí sí títóbi ìyanu rẹ̀ tó ń fi ògo ọlọ́run hàn èmi tún ti fògo ọlọ́run ẹ̀yìn tí inú bá wá ń bí tẹ̀wá wò pé Lady K give testimony Lady K gbé dáadáa ṣe tẹ̀wá ń lépa mi sí ibi ọ̀run kó bá mi yọ fíìsẹ̀ mi yìí ṣáà ní kó bá mi yọ kó bá mi tọ́jú ẹ̀ síbì kan ó máa wúlò fẹ́ lómi kò wúlò fún yín mọ́ nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ire ògbólọ́dá customer.